ẹ̀lẹ́ o nílé lóko lẹ́yìn odi àpapọ̀ gbogbo ọmọ Yorùbá wọ́n ní oko kì í jẹ́ ti bàbá tọmọ kó mọ̀ làálàá ó tó gẹ́ẹ̀ Yorùbá exit yìí nìkan ṣoṣo lọ́nà àbáyọ tá a fi lè bọ́ lóko ẹrú àtọwọ́dá orílẹ̀-èdè ìtànnìjẹ ni orílẹ̀-èdè alágàbàǹgebè tó kún fún ẹ̀tàn ìmọ̀tara ẹni nìkan ìpànìyàn ohun ìpayín kéke àìláàánú àti wá ìṣẹ̀lẹ̀ onírànràn àkàìkàtàn lóhun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ìtànnìjẹ ni ìyẹn orílẹ̀-èdè Nàìjíríà. Yoruba exit is the only solution to our agonies. Àní Yorùbá ò ṣerú mọ́, a ò ṣe mọ́. Ẹ já lọ sílẹ̀ bàbá wa. Ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáyé. Ẹ tẹ́tí ẹ wá gbọ́. Tá a bá tiẹ̀ gbòmìnira nílẹ̀ Yorùbá, àwọn àǹfààní wo ló ń bẹ ń bẹ? Ẹ já jọ wá tẹ́tí ká wá gbọ́ àǹfààní tó ń bẹ nínú ká gbòmìnira ara wa. Tá a bá wà lórílẹ̀-èdè Yorùbá, ìyẹn Yorùbá nation. Èdè Yorùbá pọ́nbélé la ó máa sọ lórílẹ̀-èdè Yorùbá àtúnfàwọn èdè míì tá a bá tún yàn láàyò láti máa sọ gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè kan ṣe ń sọ èdè wọn. Ẹ̀yin náà ẹ wo àwọn Dutch èdè ara wọn ni wọ́n ń sọ. Ẹ wo àwọn Germany èdè Germany ni wọ́n ń sọ nílẹ̀ tiwọn. Ẹ wo àwọn Gẹ̀ẹ́sì bí wọ́n ṣe ń sọ èdè ìbò ní tiwọn àtàwọn orílẹ̀-èdè míì bíi Faransé India pẹ̀lú àwọn China ẹ rí wípé èdè ara wọn ni wọ́n ń sọ ojoojúmọ́ ní orílẹ̀-èdè wọn lọ sókè tí wọ́n sì ń tẹ̀síwájú. Yorùbá ẹ jẹ́ ká gbé nǹkan wa lárugẹ tá a bá gba orílẹ̀-èdè Yorùbá ìyẹn Yorùbá nation iṣẹ́ yóò máa wà lóní ìrànràn iṣẹ́ ọ̀sán pẹ̀lú iṣẹ́ òru bákan náà ni ó sì máa já sí ìrọ̀rùn fún gbogbo àwọn ọ̀dọ́ kódà àwọn arúgbó gan tó bá fẹ́ irúfẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ yóò máa láǹfààní àti máa ṣiṣẹ́ tó wọ ìyà fáwọn òṣìṣẹ́ ò sì ní jẹ́ ìnira fẹ́ni kankan nígbà táwọn ọ̀dọ́ bá ń sílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí NYSC ìyẹn ní orílẹ̀-èdè ìtọ́nijẹ́ Nàìjíríà ni bí wọ́n bá wá ríṣẹ́ tán ọ̀nà wo làwọn ọ̀dọ́ Yorùbá fi fẹ́ máa lu jìbìtì orí ẹ̀rọ tàbí kí wọ́n máa ṣe yahoo àìríṣẹ́ òun ló mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa lu jìbìtì ìyẹn lórílẹ̀‐èdè ẹlẹ́tàn Nàìjíríà ni. Ẹ̀yin ọmọ Yorùbá ó dá mi lójú pé gbogbo yín lẹ̀ ń fọkàn bá gbogbo àwọn àǹfààní yìí bọ̀. Ẹ jẹ́ á lọ sílẹ̀ bàbá wa ìyẹn Yorùbá nation. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé bí a bá gba Yorùbá nation tá à ń sọ yìí social welfare yóò máa wà fún gbogbo ènìyàn bí oúnjẹ ọ̀fẹ́ fáwọn arúgbó ìrànwọ́ owó fáwọn ọ̀dọ́ tí ò tí ì ríṣẹ́ ìrànwọ́ owó fáwọn oníṣòwò alábọ́dé ìrónilágbára fáwọn oníṣòwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà làwọn èèyàn ó mọ rí ìwòsàn ọ̀fẹ́ alábọ́dé gbà lára àwọn àǹfààní nínú gbígba òmìnira Yorùbá nation náà tún rèé o. Ètò ẹ̀kọ́ tó yè kooro níbàámu pẹ̀lú ètò ẹ̀kọ́ gidi bíi tàwọn orílẹ̀-èdè tó ti nídàgbàsókè lẹ́kùnrẹ́rẹ́ jákèjádò àgbáyé tó fi jẹ́ pé irú ìwé ẹ̀rí àwọn ọmọ iléèwé orílẹ̀-èdè Yorùbá yóò máa wà níbàámu pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn yòókù lágbàáyé láìsí ìtàbùkù nínú ẹ̀kọ́ orílẹ̀-èdè wa ìyẹn Yorùbá nation. Ọ̀kadà àyàn mi. Olúmi ọ̀ká ẹ̀. Lọ́jà fún ọkùnrin. Síwájú sí i kò ní sáàyè ìwà fàmílì tí ń tutọ́ ní Yorùbá nation ìyẹn ká máa lò ní bí ẹrú ìdájọ́ òdodo la ó máa tẹ̀lé òfin tó bá ti mú ọmọ tálákà òfin náà ni ó mú gbogbo àwọn ọmọ olówó kò ní sáàyè láti gbẹ̀bí falárè tàbí láti gbàrí fẹ́lẹ́bí ìdájọ́ òótọ́ ni yóò gbilẹ̀ káàkiri Yorùbá nation torí pé bá a ṣe bẹ̀rù náà la bọ́ mọ́ àti pé ọ̀rọ̀ àbẹ̀tẹ́lẹ̀ yóò di àfìsẹ́yìn tí egun alárè ń fi sọ ohun tó bá tọ́ sọmọ olówó tàbí fólówó fúnra ẹ̀ náà ni yóò mọ tọ́ sáwọn ọmọ tálákà ẹni tó bá wá fèrú ṣègbè yóò fi mú kàtà òfin ṣe bẹ́ẹ̀ mọ̀ pé níbi tí egun bá ti gbàlù àjọwọ́gbó ni fún gbogbo àwọn ọmọ eriwo bádájọ́ kan bá fi lè dájọ́ ìbìtà tájì ọ̀rọ̀ náà sì tún ṣì mọ́ lórí ìdájọ́ tìrú adájọ́ bẹ́ẹ̀ yóò gbà yóò lé o à ń bèlè tà sí aráàlú. Ẹ̀yin ọmọ Yorùbá ohun rere ń bọ̀ wá níwájú ẹ̀já relé Yorùbá exit là ń pariwo lórílẹ̀‐èdè tá ó ti mú ìgbà yìí gbádùn àwọn àkàndá ẹ̀dá ní bàádà a ó ṣe ọ̀nà ọ̀tọ̀ fún wọn láti máa rìn nítorí ààbò tó péye lórí wọn pẹ̀lú ètò ẹ̀kọ́ ìwòsàn àti ìrónilágbára fáwọn àkàndá lórílẹ̀‐èdè Yorùbá tuntun tá à ń sọ yìí. Tá a bá gba orílẹ̀‐èdè Yorùbá nation ìwà fífipábánilò yìí ó dohun ìtàn bó ti jẹ́ pàwọn àtọ̀rìnwá kan ló fàṣà ìfipábánilò gbilẹ̀ yẹn lórílẹ̀‐èdè ẹlẹ́tàn Nàìjíríà ni tílẹ̀ olómìnira Yorùbá ó sì ní fàyè gbarú ẹ̀.
àti wípé ìfọ̀kànbalẹ̀ yìí wà fáwọn àgbẹ̀ lórí ẹ̀mí wọn àtúnwọ̀n ọ̀gbìn wọn pẹ̀lú èrè oko wọn. bẹ́ẹ̀ sì ni ìjọba Yorùbá ò ní fàyè gba ìran kan tàbí ìjọ kankan láti máa ṣekú pa àwọn àgbẹ̀ tàbí bà èrè oko wọn jẹ́. ilẹ̀ olómìnira Yorùbá yóò sì tún pèsè àwọn ààyè ìtọ́jú èrè oko pamọ́ sí fọ́jọ́ iwájú aláìlẹ́bi àti ìgbélárugẹ ètò ọ̀gbìn lórílẹ̀‐èdè wa tuntun tá à ń sọ yìí. ṣé ẹ mọ̀ pé bébí bá ti kúrò nínú ìṣẹ́ bùṣe bẹ́ẹ̀ ni táwọn ọ̀nà tààrà bá ti dénú àwọn sàgọ́dàbúlé wa gbogbo àǹfààní yóò mọ̀ wá láti káwọn èrè oko wá sínú ìlú èyí ó sì dènà bí àwọn nǹkan èrè oko wa ṣe ń bàjẹ́ nílẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè Yorùbá tí à ń fọ rere rẹ̀ yìí àǹfààní yóò wà láti máa fa àwọn irinṣẹ́ ìgbàlódé ṣiṣẹ́ ọ̀gbìn èyí tá a mọ̀ sí mechanized farming system mẹ́bẹ̀rẹ̀ àwọn orílẹ̀-èdè kan bíi China England àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọjọ́ kan ṣoṣo kọ́ ni wọ́n bẹ̀rẹ̀ nígbà tí wọ́n káràmásìkì iṣẹ́ àgbẹ̀ ẹ̀rí bí wọ́n ṣe ń dọba nínú pípèsè èrè oko ní